Ẹ̀yin Olúwa lógo. A ó bẹ̀rẹ̀ ìsìn ọjọ́ ìsinmi tí òní. Ní ṣe Sunday kẹta nínú oṣù kẹrin ti ọdún yìí. Nígbà tí ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. We are proceeding in this Sunday service as we sing from CAC Gospel in Book in number 81. À ń tẹ̀síwájú nínú ìsìn ti ọjọ́ ìsinmi ti òní nígbà tí a máa kọrin nínú ìwé orin rere ti ìjọ Àpọ́sítélì ti Kristi orin 180 in 81. Nínú ìpọ́njú ni àwa ó dé ìjọba ọ̀run. Olórí ìjọ tọ̀run láyọ̀ la wólẹ̀ fún ọ. Kí o tó dé ìjọ tayé yóò máa kọrin bí ìtọ̀run. Yeah.
ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, àwa dúpẹ́ agbẹ́yìnga ayé lógo fún orí ọ̀fẹ́ ńlá ìjẹ́ ti fúnfún wa láti gbọ́ ọ̀rọ̀ yín bó ti wùlẹ̀ jẹ́ pé inú ilé ni a wà. A dúpẹ́ torí pé ọ̀rọ̀ náà yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní rere, yóò sì mú ẹsẹ̀ wa dúró, yóò sì mú wa tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́. Agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀ ní orúkọ Jésù, gba ọpẹ́ wa. Torí wípé èmi àti ẹ̀yin a ò ní sáko lọ nínú ìrìn àjò èyí tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí. Ní orúkọ Jésù, Olúwa gba ìyìn wa. Ẹ̀mí mọ́ gba ọpẹ́ wa. Ọpẹ́ àti ìyìn náà Olúwa jọ̀ọ́ ṣe ìtẹ́wọ́gbà. Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, à ń béèrè gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí a lè dá tá a ti mójú ògbó ẹ̀yẹ lọ́rùn bínú. Ní orúkọ Jésù, Olúwa dáríjì. Ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ká rí ojú rere àti àánú rẹ, ẹ̀ṣẹ̀ tó lè mú kí ìlérí àti májẹ̀mú ẹ̀yìn Ọlọ́run kó mọ́ wá sí ìmúṣẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa lówùrọ̀ yìí. Ní orúkọ Jésù, Olúwa dáríjì. Ẹ̀mí mọ́ dáríjì. Àwọn ẹ̀ṣẹ̀ gbogbo èyí tí Sátánì tó mú kó máa fi ẹjọ́ wa sùn lójoojúmọ́, ní orúkọ Jésù, Olúwa dáríjì. Èyí tó lè dènà ìjọba ọ̀run mọ́ wa, èyí tó lè mú kí ìjọba ọ̀run kó di ìnira fún wa láti wọ̀, ní orúkọ Jésù, Olúwa dáríjì. Ọlọ́run ìfẹ́, Ọlọ́run ìgbàlà wa, à ń bèrè fún ẹ̀mí àti agbára èyí tí ó gbé wa ró nígbà àkókò yìí, èyí tí ó mú wa tẹ̀síwájú tá ò fi ní sáko kúrò lọ́dọ̀ ẹ̀yin Ọlọ́run alààyè. Ní orúkọ Jésù, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ̀mí àti agbára tá ò fi dúró lórí ẹsẹ̀ wa, ẹ̀mí àti agbára tá ò fi ní sẹ́ ìwọ Kristi, ẹ̀mí àti agbára tá ò fi ní bojú wẹ̀yìn, ẹ̀mí àti agbára tá ò fi ní yẹ̀gẹ̀rẹ̀ kúrò ní ìrìn àjò ìgbàgbọ́. Ní orúkọ Jésù, Olúwa gbé wọ̀ wá. Ẹ̀mí àti agbára èyí tí ó fún wa ní ìgboyà, ẹ̀mí àti agbára èyí tá ò fi ní lè yẹsẹ̀, ní orúkọ Jésù, Olúwa gbé wọ̀ wá. Ògo ni fún Kristi. Ọmọ àti ẹ̀mí mímọ́, bí a ti lọ nínú ìrìn àjò yìí, ní orúkọ Jésù, Olúwa dára rẹ pọ̀ mọ́ wa. Olúwa dì wá mú, fi ẹsẹ̀ wa múlẹ̀, fi ẹsẹ̀ wa múlẹ̀. Má jẹ́ á padà, má jẹ́ á sẹ́ ọ, má jẹ́ á sọnù. Ní orúkọ Jésù Kristi, má jẹ́ á padà lẹ́yìn rẹ̀. Ẹ̀mí mọ́, má jẹ́ á padà lẹ́yìn rẹ̀. Olúwa mú wa dúró. Ògo ni fún Kristi. Bí a ti lọ nínú ìsìn tí ò ní orúkọ Jésù, Olúwa dára rẹ pọ̀ mọ́ wa. Bá wa ṣe ohun gbogbo nínú àdúrà, nínú ọ̀rọ̀ rẹ, nínú ohun gbogbo tá ó ṣe. Olúwa jẹ́rìí ara rẹ. Ẹ̀mí mọ́ jẹ́rìí ara rẹ. Olúwa fi títóbi rẹ hàn. Olúwa nawọ́ agbára. Olúwa nawọ́ agbára. Bí ẹnì kọ̀ọ̀kan wa bí a ti wà nínú ilé, Olúwa nawọ́ agbára. Olúwa nawọ́ ìwòsàn. Olúwa nawọ́ ìmúláradá. Olúwa nawọ́ ìtúsílẹ̀. Ògo ni fún Kristi. Bí a ti wà nínú ilé yẹn, ní orúkọ Jésù Kristi, èmi àti ẹ̀yin, Ọlọ́run yóò pèsè fún wa. Àti jẹ, àti mu, àti ná, àti lò kò ní jẹ́ ìnira fún wa. Ní orúkọ Jésù kò ní jẹ́ ìnira fún wa. Ọkàn wa yóò balẹ̀, ọkàn wa yóò balẹ̀. Nígbà táwọn tó pàdé láti kó ara jọ pọ̀ nínú ilé ìjọsìn, ní orúkọ Jésù yóò jẹ́ ti ìyanu. Èmi àti ẹ̀yin a ò ní wọ́wàtì. Èmi àti ẹ̀yin a ò ní dẹni àwátì. Coronavirus ní orúkọ Jésù Kristi kò ní sọ ẹnìkọ̀ọ̀kan wa. Èmi àti ẹ̀yin a wà ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àdúrà Olúwa. Ìjọba rẹ dé, ìfẹ́ tẹ̀lé ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Bí a ti lẹ́sìn náà tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdè. Wọ́n gbà lọ bí ó sì. Torí ìjọba ní tirẹ̀, agbára ní tirẹ̀, ògo ní tirẹ̀, láéláé. Àmín. Hello. Hallelujah. As we are in the mood of service, I will call on Mrs. Oguneyi to give us the scriptural reading. Make the lesson. Join me in the book of John, chapter 21, for today's lesson, from verse 1 to 3. John 21, 1 to 3. I read. After these things, Jesus showed himself again to the disciples at the Sea of Tiberias, and on this wise showed he himself. Verse 2. There were together Simon Peter and Thomas,
called Didymus, and Nathanael of Cana in Galilee, and the sons of Zebedee, and 2 other of his disciples. Verse 3, which is the last verse. Simon Peter saith unto them, I go a-fishing. They say unto him, We also go with thee. They went forth and entered into a ship immediately, and that night they caught nothing. This is the last verse, and this is the word of God. May the Lord bless his word in our hearts in Jesus' name. Hallelujah. In the word of God, there is power. In the name of Jesus, every knee shall bow. In the word of God, anointing breaks the yoke. In the name of Jesus, every knee shall bow. In the word of God, there is power. In the name of Jesus, every knee shall bow. Our author and the finisher of our faith, Almighty and everlasting Father, we thank you for sustaining your church in time like this, because you have promised us that your church, the gate of hell will not prevail over your church. And we thank you for supporting your church. Thank you for taking care of your church. Thank you for sustaining your church in time like this. Lord, we pray, Lord, we bless your holy name for your protection upon every one of us. Thank you for bringing us to your presence again to fellowship with you. Immortal and invisible Father, accept our thanks in the name of Jesus. Amen. The hour has come to hear from you. Father, speak unto us and bless every one of us abundantly in Jesus' name. Amen. So that at the end of our gathering this morning, may your name be glorified. Amen. While the blessings be ours, for we pray in Jesus' name. Amen. Once again, I greet the Church of God and all my listeners and viewers at home. Lẹ́ẹ̀kan sí i, mo kí ìjọ Ọlọ́run àti àwọn tí wọ́n ń wò mí. I greet you all. Happy Sunday service and newly concluded Easter celebration. I greet you all. May God preserve us to celebrate more of it in Jesus' name. Mo kí í lẹ́ẹ̀kan sí i pé a kú ìsinmi ọjọ́ òní. Bákan náà, fún ìsinmi ọpẹ́ àti ti àjíǹde tí a ṣe kẹ́yìn, mo gbàdúrà wípé kí Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. As we all know, we are still in the mood of Easter celebration. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé a ṣì wà nínú pọ̀pọ̀ sísìn ti àjíǹde. After the burial of our Lord Jesus Christ, hereafter was the resurrection. And after the resurrection, we have the appearance of Jesus Christ to the people and his disciples. Lẹ́yìn ikú Jésù àti àjíǹde rẹ̀, bẹ́ẹ̀ sì ni a rí ìgbà tí Jésù jí dìde tó sì farahàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. After the resurrection of Jesus Christ, he appeared to the people, he appeared to his disciples for complete 40 days. Therefore, we are still in the mood of Easter celebration. Lẹ́yìn àjíǹde Jésù, ó fòye ara wọn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn fún 40 ọdún. Nítorí náà, a ṣì wà nínú pọ̀pọ̀ sísìn àjíǹde Jésù. 40 ọjọ́. Therefore, I want to read from the Gospel of our Lord Jesus Christ according to the account of St. John. Mo fẹ́ kà nínú ìwé ti Jòhánù bí a ṣe kọ sílẹ̀ nípa ti Jésù nínú ìwé Jòhánù. Chapter 21, I start reading from verse 1 to verse 3. Orí 19 láti ẹsẹ̀ kìíní. After this saying, Jesus shewed himself again to the disciples at the Sea of Tiberias, and on this wise shewed he himself. Here were together Simon Peter and Thomas, called the Didymus, and Nathanael of Cana of Galilee, and the sons of Zebedee, and 2 others of his disciples. Simon Peter said unto them, I go a fishing.
He said unto him, We also go with thee. He went forth and entered into a ship immediately, and that night he caught nothing. lẹ́yìn nǹkan wọ̀nyí jésù tún fi ara rẹ̀ hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ létí òkun tiberia báyìí ló sì fi ara hàn simoni pétérù àti tọ́másì tí a ń pè ní dídímù àti nàtánẹ́lì ará kánà àti gálílì àti àwọn ọmọ sébédè àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì mìíràn jùmọ̀ wà pọ̀ simoni pétérù sì wí fún pé èmi lọ ìpẹja wọ́n wí fún un pé àwa pẹ̀lú ń bá ọ lọ wọ́n jáde wọ́n sì wọ inú ọkọ̀ bí òru náà wọn kò sì mú ohunkóhun. I titled this message to be Reasons for Christ's Appearance After His Resurrection. mo fún àkòrí ọ̀rọ̀ ìwàásù tòní ní èyí tí ó sọ wípé ìdí ìfarahàn jésù lẹ́yìn àjíǹde. People thought Christ will not resurrect, ọ̀pọ̀ rò wípé jésù kò ní jíǹde mọ́. but luckily, on the third day of Christ's burial, he arose from the dead. ṣùgbọ́n sí ìyanu ní ọjọ́ kẹta tí a ti sin jésù ó jíǹde. We have many proofs to this resurrection. a rí ọ̀pọ̀ ẹ̀rí fún ti àjíǹde jésù yìí. Rolling away of the stone from the sepulchre is one of the proof to the resurrection of Jesus Christ. yíyí òkúta kúrò lẹ́nu náà ibojì lẹ́yìn àjíǹde. Empty tomb is another proof to the resurrection of Jesus Christ. ibojì tí kò sí èyí òkú níbẹ̀ ó tún jẹ́ ìdí kejì tó fi hàn pé jésù jíǹde. The testimony of the angels testify that Christ indeed arose from the dead. àwọn ẹ̀rí àwọn áńgẹ́lì náà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé jésù kristi jíǹde. The ultimate proof of Christ's resurrection was his appearance to the people and his disciples after he arose from the èyí dead. tó tún wá fìdí rẹ̀ múlẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní wípé ó farahàn àwọn ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí ó jíǹde. Now, reasons for Christ's appearance after his resurrection. ìdí àjíǹde jésù lẹ́yìn àjíǹde. From the place we read, nínú ibi tí a ti kà we see that after the burial of our Lord Jesus Christ, the disciples of Christ went to the sea of Tiberias for fishing. a rí pé lẹ́yìn tí jésù ti kú tó ti kú tán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n lọ sí ìdí ọkọ̀ láti máa wá ẹja kiri. In the process of fishing, Christ appeared unto them. níbi tí wọ́n ti wà tí wọ́n ti ń wá ẹja kiri jésù farahàn wọ́n. Christ appeared unto them. jésù farahàn wọ́n. Christ appeared to his disciples and the people after his resurrection. One, to establish the proof that indeed he arose from the dead. jésù farahàn ọmọ ẹ̀yìn àti ọ̀pọ̀ ènìyàn láti fìdí àjíǹde rẹ̀ múlẹ̀ wípé òun jí dìde ní tòótọ́. Therefore, Christ's resurrection can never be covered. nítorí náà àjíǹde jésù kò ṣeé dáwọ́ bò. He appeared for the people to see that truly he has resurrected. ó fi ara hàn àwọn ènìyàn láti fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni òun jí dìde. Two, to discredit the claim of the Roman soldiers and the Pharisees and the scribes that his disciples came and stole his body. ìdí kejì ni wípé láti dojú àkùkọ tí àwọn Farisí àti àwọn mòfin pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ló wá jí gbé. You can read this one in the account of St. Matthew chapter 28 verse 11 to 15. a lè rí èyí nínú ìwé Mátì orí kejì dín ní ọgbọ̀n. Now, when they were going, behold, some of the Roman soldiers came into the city and shewed unto the chief priest all the things that were done. And when they were assembled with the elders and had taken counsel, they gave large money unto the soldiers, saying, Say ye, his disciple came by night
and stole him away while we slept. Ǹjẹ́ bí wọ́n And ti I'm coming. While we slept, and if this came to the governor's ear, we will persuade him and secure you. So they took the money and did as they were taught. And this saying is commonly reported among the Jews until this day. ǹjẹ́ bí wọ́n ti ń lọ wò ó nínú àwọn olùṣọ́ wá sí ìlú wọ́n ròyìn gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣẹ fún àwọn olórí àlùfáà nígbà tí àwọn pẹ̀lú àgbààgbà péjọ wọ́n sì gbìmọ̀ wọ́n fi ọ̀pọ̀ owó fún àwọn ọmọ ogun náà wọ́n wí fún wọn pé ẹ wí pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá lé òru wọ́n sì jí i gbé lọ nígbà tí àwa sùn bí èyí bá dé etí baálẹ̀ àwa ó yí ọkàn rẹ̀ padà a ó sì gbà ní sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà wọ́n sì ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ wọn ọ̀rọ̀ yìí sì di rírò kiri lọ́dọ̀ àwọn Júù títí di òní. After the resurrection of Jesus Christ, lẹ́yìn àjíǹde Jésù Kristi the Roman government, the Roman soldiers went to the priest, to the high priest, àwọn ológun lọ sí ọ̀dọ̀ olórí àlùfáà and told him wọ́n sọ fún pé everything that happens about the resurrection of Jesus Christ. ohun gbogbo tí ó ṣẹlẹ̀ nípa ti àjíǹde Jésù Kristi And they all conspired together wọ́n gbìmọ̀ pọ̀ and said, wọ́n sọ pé go, let us go and tell the people that his disciples came in the night while the soldiers were sleeping. èyí kí a lọ sọ fún àwọn èèyàn wípé ní ọ̀gànjọ́ òru nígbà táwọn wá sùn ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá tí wọ́n sì jí And gbé they stole away his body. wọ́n sì gbé ara rẹ̀ lọ They gave them huge amount of money. wọ́n fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ owó Jesus began to appear to the people, to appear to his disciples, to discredit this claim. Jésù bẹ̀rẹ̀ sí ní farahàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti mú kí ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ yìí kó wá sí òfo That is, nobody stole him. ìyẹn ni láti fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí ẹni tó jí mi gbé Yeah. èmi nìyí I am alive. èmi wà láàyè I am alive. èmi wà láàyè So the appearance of Jesus Christ after his resurrection is proof, ìfarahàn Jésù Kristi is lẹ́yìn claim. àjíǹde ó tẹ àwọn gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn ti sọ ó tẹ rí ẹ̀ bá The Roman soldiers. 3. ìkẹta The appearance of Jesus Christ after resurrection is to strengthen back the faith of the disciples. ìfarahàn Jésù Kristi lẹ́yìn àjíǹde ó tún mú agbára wa sí ó dẹ̀ mú wa ó mú ìgbàgbọ́ wa dàgbà sí i. Because immediately Christ was crucified, immediately the Joseph of Arimathea solicited for the body of Christ and buried him and buried the body in the tomb. Some of the disciples went out of it. lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù kú sí àsìsí tí Joseph Arimathea sì tọrọ láti gba òkú Jésù tí àsìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n sá lọ. They lost their faith in Christ. ìgbàgbọ́ wọn nínú Jésù wọ́n sọ nù. Some of them was Thomas. ọ̀pọ̀ nínú wọn èyí tí Tọ́mọ́sì jẹ́ ọ̀kan nínú wọn. Let somebody read for me. John 21, starting from verse 20. èèyàn kan ka àwọn ìjọ àmì 20. Peter turned and saw that the disciples whom Jesus loved was following them. This was the one who had leaned back against Jesus at the supper and said, Lord, who is going to betray you? When Peter saw him, he asked, Lord, what about him? Jesus answered, if I want him to remain alive until I return, what is that to you? Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Read for me. Chapter 20, start reading from verse 19. Jòhánù orí ogún àtẹsẹ̀ kọkàndínlógún. On the evening of that first day of the week, when the disciples were together, with the doors locked for fear of the Jewish leaders, Jesus came and stood among them and said, Peace be with you. After he said this, he showed them
Read on. Now 24. Thomas, also known as Didymus, one of the 12, was not with the disciples when Jesus came. So the other disciples told him, "We have seen the Lord." But he said to them, "Unless I see the nail marks on his hands, and put my finger where the nails were, and put my hand into his side, I will not believe." A week later, his disciples were in the house again, and Thomas was with them, though the doors were locked. Jesus came and stood among them and said, "Peace be with you." Then he said to Thomas, "Put your fingers here. See my hand. Reach out your hand and put it onto my side. Stop doubting and believe." Thomas said to him, "My Lord and my God." Then Jesus told him, "Because you have seen me, you have believed. Blessed are those who have not seen and yet have believed." Thank you. ṣùgbọ́n káwọ́ sí ọ̀kan nínú àwọn méjìlá tí a ń pè ní dídímù kò wà pẹ̀lú wọn nígbà tí Jésù dé. Nítorí náà àwọn ọmọ ẹ̀yìn yòókù wí fún un pé àwa ti rí Olúwa, ṣùgbọ́n ó wí fún wọn pé bí kò ṣe pé mo bá rí àpá ìṣó lé ọwọ́ rẹ̀ kí èmi kí ó sì fi ìka mi sí apá rẹ̀, ìṣó náà kí èmi kí ó sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀, èmi kì yóò gbàgbọ́. Lẹ́yìn ijọ́ mẹ́jọ àwọn ọmọ ẹ̀yìn sì tún wà nínú ilé àti Tọ́másì pẹ̀lú wọn. Nígbà tí a sì títí ilẹ̀kùn Jésù dé, ó sì dúró láàrin, ó sì wí pé àlàáfíà fún yín. Nígbà náà ni ó wí fún Tọ́másì pé mú ìka rẹ wá níhìn-ín kí o sì wo ọwọ́ mi, sì mú ọwọ́ rẹ wá níhìn-ín kí o sì fi sí ìhà mi, kí ìwọ kí o má ṣe aláìgbàgbọ́ mọ́, ṣùgbọ́n jẹ́ onígbàgbọ́. Tọ́másì dáhùn ó sì wí fún pé Olúwa mi àti Ọlọ́run mi. Jésù wí fún pé Tọ́másì, nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́. Alábùkún ni fún àwọn tí kò rí tí wọ́n sì gbàgbọ́. If not because of Christ's appearance to the disciple after the resurrection, Ipò yẹ pé Jésù somebody like Thomas could have lost totally from faith. bí kò ṣe pé Jésù farahàn ọmọ ẹ̀yìn lẹ́yìn ìgbà tí ó jíǹde, ènìyàn bíi Tọ́másì kò bá sọ ìgbàgbọ́ rẹ̀ nù. Christ's appearance to the disciples after his resurrection to strengthen their faith. Jésù farahàn ọmọ rẹ̀ lẹ́yìn àjíǹde láti mú ìgbàgbọ́ wọn kó tẹ̀síwájú sí i. I proceed. Òun tẹ̀síwájú. To reinstate them back on the right track after their backsliding. Ìdí tí Jésù tún fi jíǹde, ìdí tí àjíǹde Jésù tún fi ṣe pàtàkì ni pé láti mú àwọn ọmọ ẹ̀yìn padà sí ipò wọn. The disciples of Christ, they supposed to be anticipating for the resurrection of Jesus Christ. Àwọn ọmọ ẹ̀yìn Jésù ó yẹ kí wọ́n máa ní ìgbóná ọkàn láti máa retí ìfarahàn They Jésù. supposed to be praying for the resurrection of Jesus Christ. Ó yẹ kí wọ́n máa gbàdúrà fún àjíǹde Jésù ni. Instead of doing that, Kàkà kí wọ́n ṣe eléyìí, they went back to their former profession. wọ́n padà lọ sí ìdí òwò wọn tí wọ́n ṣe tẹ́lẹ̀. Peter, who was outspoken man among them, said, "I'm going for fishing." Pétérù èyí tó jẹ́ agbẹnugọ̀rọ̀ wọn ó sọ wípé òun padà lọ sí ìdí òwò ẹja. And the rest said, we also are going with you Àwọn tó for kù náà- fishing. àwọn náà tó kù sọ pé àwa náà ń bá ọ lọ láti máa ṣòwò ẹja wa. And they went for fishing at the Sea of Tiberias. Wọ́n ti lọ sí ìdí òwò ẹja wọn ní etí òkun Tìbéríà. This was a sign of backsliding. Èyí jẹ́ àmì wípé èèyàn padà sẹ́yìn. To backslide means Láti padà sẹ́yìn túmọ̀ sí pé to regress, láti bojú wẹ̀yìn, to slip backward, láti sùn, or to revert to a previous or worse state. tàbí láti padà sí ipò búburú téèyàn wà tẹ́lẹ̀. To backslide, Láti padà sẹ́yìn, to sack responsibility, láti fi ojúṣe ẹni sílẹ̀, to relent on one's obligation or commitment. láti jọ̀wọ́ ohun téèyàn ti ń ṣe tẹ́lẹ̀, láti jọ̀wọ́ ẹ̀ sílẹ̀. The disciples of Christ, Àwọn ọmọ ẹ̀yìn Jésù they backslided wọ́n padà sẹ́yìn after the death of Christ. lẹ́yìn ikú Jésù Kristi. They went back to their former profession Wọ́n padà sínú òwò ẹja tí wọ́n ṣe tẹ́lẹ̀. as they were fishing. Bí wọ́n sì ti ń pẹja, Christ appeared unto them. Jésù tún farahàn wọ́n.
The appearance of Christ to them ìfarahàn Jésù sí wọn reinstates them back ó mú wọn padà sí ipò to the right track. láti bọ́ sójú ọ̀nà. Don't forget we are talking about the reasons for Christ's appearance. má ṣe after his gbàgbé wípé resurrection. à ń sọ̀rọ̀ nípa ìdí tí Jésù ṣe farahàn lẹ́yìn àjíǹde. Christ's appearance after his resurrection gives us assurance of life after death. ìfarahàn Jésù lẹ́yìn àjíǹde ó fi hàn ìdí pàtàkì pé èèyàn lè jí lẹ́yìn tó bá ti kú. Let us hear what we have in the book of Revelation chapter 1 verse 8. ẹ jẹ́ ká wo ìwé ìfihàn Revelation chapter 1 verse 8. orí ìkíní ẹsẹ̀ kẹjọ. I am the Alpha and the Omega, says the Lord God, who is and who was and who is to come, the Almighty. èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin bí Olúwa wí ẹni tí ó ń bẹ tí ó ti wà tí ó sì ń bọ̀ wá Olódùmarè. Read verse 18. Ẹsẹ̀ I am he. I am he that liveth and was dead. And behold, I am alive forevermore. Amen. èmi ni ẹni tí ó ń bẹ láàyè tí ó sì ti kú sì kíyèsí èmi sì ń bẹ láàyè sí títí láé àmín. His appearance after the resurrection, so she was that he is the crucified Christ. ìfarahàn rẹ̀ lẹ́yìn àjíǹde fi hàn pé òun ni Jésù tí a mọ̀ mọ́ orí àgbélébùú Arose from the dead tí ó sì jí dìde ní ipò òkú and now living, tí ó sì wà láàyè síbẹ̀ and not in ghost, kì í sì ṣe irin as some people thought. bí ọ̀pọ̀ èèyàn ti rò. The appearance of Jesus Christ brings about the promise of Holy Spirit. ìfarahàn Jésù lẹ́yìn àjíǹde ó fi ìdí múlẹ̀ pé ó fi ìdí múlẹ̀ ìdí ẹ̀mí mímọ́ múlẹ̀ That is the comforter, who is the seal of the believers. wípé ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún àwọn onígbàgbọ́. The appearance of Jesus Christ after his resurrection gives us the Great Commission. ìfarahàn Jésù lẹ́yìn àjíǹde ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé tó rán wa jáde Go ye unto the world and preach the gospel. èyí tó sọ pé kí a jáde lọ sí gbogbo ayé láti máa kéde ìyìn rere. And baptize whosoever that believes in the name of God, the Father, the Son, and the Holy Spirit. kí a sì máa wàásù ẹni tó bá ti gbàgbọ́ ní orúkọ ti bàbá ti ọmọ àti ti ẹ̀mí. The appearance of Jesus Christ after the resurrection gives us the Great Commission. ìfarahàn Jésù lẹ́yìn àjíǹde fún wa ní iṣẹ́ ìránṣẹ́ yìí. The disciples backslide after the death of Christ. àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi wọ́n padà wọ́n bojú wẹ̀yìn lẹ́yìn àjíǹde Jésù. Instead of praying for the resurrection of Christ, instead of anticipating for the resurrection of Christ, they backslided and they went for fishing. èyí tó yẹ kán fi máa gbàdúrà fún àjíǹde Jésù àbí kán máa fi gbàdúrà fún ìtẹ̀síwájú síbẹ̀ wọ́n bojú wẹ̀yìn wọ́n padà sí di òwò ẹja wọn ti tẹ́lẹ̀. My viewers and the hearers at home, ẹ̀yin olùgbọ́ mi àti ẹ̀yin tí ń wò mí nílé in time like this, nírú àkókò báyìí the whole nations of the world are battling with COVID-19. gbogbo àgbáyé ló ń yíra nínú àrùn tí a ń pè ní COVID-19. As a result of this, ní ìdí èyí there is an order which says, stay at home. òfin tí ó de gbogbo wa tó sọ pé kí a dúró sínú ilé. As a result of this, nípa èyí all the church programs are shut down. gbogbo ètò nínú ìjọ Ọlọ́run ni a kò lè ṣe mọ́. All the house fellowships are shut down. gbogbo ìwàásù ilé sílé ni a kò lè ṣe mọ́. We have witnessed 14 days total lockdown. a ti ṣe ìgbélé fún odidi ọjọ́ mẹ́rìnlá tí a ò lè lọ sí jáde wàbíwọlé. Another 14 days of total lockdown is ahead of us. ọjọ́ mẹ́rìnlá ni ìlàtúwò lọ́kàn yìí o pé ká tún jókòó sílé. This should not engage us. This should not disengage us from the word of God. èyí kò gbọdọ̀ fà á kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. This should not cause us to backslide from the love of God. èyí kò gbọdọ̀ mú wa sún kúrò
kúrò tàbí bojú wẹ̀yìn nípa ti ọlọ́run. There is a need for us to use this period judiciously. Ó yẹ ká lo àkókò yìí dáradára. There is a need for us to use this period wisely. Ó yẹ ká lo àkókò yìí dáradára. As a Christian, Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. in our individual houses, Ní ilé oníkálukú wa. we need to move closer unto God Ó yẹ kí a súnmọ́ ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ. through the reading of His Word. Nípa kíka ọ̀rọ̀ ọlọ́run. Joshua chapter 1 verse 8 says, Ìwé Jóṣúà orí kìíní ẹsẹ̀ kẹjọ. let somebody read it for me. Ẹ yẹ kí nǹkan kó bá Joshua chapter 1 verse 8. Ìwé Jóṣúà orí kìíní ẹsẹ̀ kẹjọ. This book of the law shall not depart out of thy mouth, This book of the law shall not depart from the mouth, but thou shalt meditate in it, but thou shalt meditate on it day and night, that thou mayest observe to do according to all that is written therein. Ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, ṣùgbọ́n wọ́n máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru, kí ìwọ tó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere, nígbà náà ni yóò sì dára fún ọ. the order of staying at home should not disengage us with the word of God. Òfin wípé ká dúró sílé kò gbọdọ̀ mú wa kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. There is a need for you and I to move closer to God through the reading and the meditation on His Word. Ó pọnà fún wa àti èmi láti súnmọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. The order of staying at home should not affect our prayer life. Òfin gbélé máa ń jáde kò gbọdọ̀ dí wa lọ́nà láti máa gbàdúrà sí Ọlọ́run. Daniel stayed at home and he continued praying unto God. Bákan náà la ṣe rí àpẹẹrẹ nínú Bíbélì Dáníẹ́lì ètí asémọ́lé ṣùgbọ́n eléyìí kò dí lọ́nà láti máa gbàdúrà sí Ọlọ́run. As we reside, as we stay in our different houses, we must engage ourselves with the reading of the Word of God. We must engage ourselves with prayer so as to move closer to God. Bí a ti ṣe séra mọ́lé, a gbọ́dọ̀ tẹ̀síwájú nínú kíka ọ̀rọ̀ Ọlọ́run nípa gbígbàdúrà sí kí a lè fi ọ̀rọ̀ wa lé Ọlọ́run lọ́wọ́. We must be praying for all the nations of the world, A gbọ́dọ̀ for gbàdúrà. God to intervene and to deliver us from coronavirus affecting us. A gbọ́dọ̀ gbàdúrà ní ti gbogbo àgbáyé kí agbára Ọlọ́run kí ó gbà wá nínú àrùn yìí. 1 Thessalonians 5:17. Tẹsalóníkà tún ní orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún. Pray without ceasing. Ẹ máa gbàdúrà lé àìsinmi. There is a need for individual to move closer unto God this time around. Ó jẹ́ ojúṣe fún oníkálukú wa láti súnmọ́ Ọlọ́run sí i. The Bible says, Bíbélì wípé once I separate us kí from ni the love of ó Christ. yà wá nínú ìfẹ́ Kristi. Let us read Romans Ìwé 8:35. Ìwé Róòmù Romans 8:35. Once I separate us from the love of Christ. Who shall separate us Yes. from the love of Christ? Shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword? Praise the Lord. Hallelujah. According to the Romans chapter 8:35. Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Who shall separate us from the love of Christ? gẹ́gẹ́ bí a ti ṣe kà á pé ta ni ó àyà wá. Shall tribulations, Ṣé ìpọ́njú or ni? distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword? Pé kí ni ó yà wá kó nífẹ̀ẹ́ Kristi? Ṣé ìpọ́njú ni tàbí wàhálà tàbí inú bí ni tàbí ìyàn tàbí ìhòòhò? Verse 36. As it is written, for thy sake we are killed all the days long. We are counted as a sheep for the slaughter. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí ẹ̀lẹ́ a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, à
ń kà wá sí bí àgùntàn fún pípa. Staying at home this time around should not separate us from the love of Christ. Wá wíwà nílé ní àsìkò yìí kò gbọdọ̀ yà wá kúrò nínú ìfẹ́ Kristi. COVID-19 should not separate us from the love of Christ. COVID-19 kò gbọdọ̀ yà wá kúrò nínú ìfẹ́ Kristi. The order of staying at home without any house fellowship, the order of staying at home without any church program should not separate us from the love of Christ. Ṣíṣe àmọ́lé ní àsìkò yìí láìsí wá sí ilé ìjọsìn fún ìjọsìn pọ̀ kò gbọdọ̀ yà wá kúrò nínú ìfẹ́ Kristi. In time like this, Nínú àkókò báyìí, we must be focused in Christ. ó yẹ kí a tẹjúmọ́ Jésù sí. We must be fervent in prayer. Ó yẹ kí a tẹ̀síwájú sí nínú We àdúrà. must be grounded in the word of God. Ó yẹ kí a gbin ọ̀rọ̀ Ọlọ́run sí inú wa We sí. must remain firm. Ó yẹ kí a in God. dúró nínú Kristi. We should not allow anything A kò gbọdọ̀ jẹ́ kí ohunkóhun to take us away from ó Christ, mú wa kúrò níwájú but Kristi. to remain faithful to Him. Ṣùgbọ́n kí a dúró pẹ̀lú ìgbàgbọ́. The Bible says, Bẹ́ẹ̀ni wípé be faithful ó yẹ jẹ́ olóòótọ́ to the end, títí di òpin. whether we like it or not, Bóyá a fẹ́ àbí a kọ̀. whether the whole nations like it or Bí not. gbogbo àgbáyé fẹ́ àbí wọ́n kọ̀. Christ is coming back. Jésù ń bọ̀. He's coming back to take away His bride. Ó ń bọ̀ wá mú àwọn He's àyànfẹ́. coming back to judge the nations of the world. Ó ń bọ̀ láti wá ṣe ìdájọ́ gbogbo When Christ comes, Nígbà tí Jésù bá dé, where will He meet you? níbo ni ó ti bá ọ? Will He meet you doing His will, Ṣé yóò bá ọ nígbà tí ó ń ṣe ìfẹ́ rẹ̀ bí? or will He meet you out of His will? Àbí yóò bá ẹ wípé tí kúrò nínú ìfẹ́ rẹ̀? Christ is coming back. Jésù Kristi ń padà bọ̀. Christ is coming Ó back. ń padà bọ̀. Paul apostle was in prison, Pọ́ọ̀lù àpọ́sítélì wà nínú but the túbú. word of God was not in prison. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò sí nínú túbú. Paul used the period of his imprisonment to deliver the word of God. Pọ́ọ̀lù lo àkókò tí ó wà ní ẹ̀wọ̀n láti máa tẹ̀síwájú nípa wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run. During this time, Paul wrote many epistles. Nínú àkókò yìí, Pọ́ọ̀lù kọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀písítélì. Epistle to the Corinthians, Ẹ̀písítélì sí àwọn ará Kọ̀ríńtíà. epistle to the Thessalonians, Ẹ̀písítù sí àwọn Tẹsalóníà. epistle to the Colossians. Ẹ̀písítélì sí àwọn The Tẹsalóníà. period of Paul's house arrest, Ìgbà àkókò tí a mú Pọ́ọ̀lù. he used the period Ó lo orú àkókò náà to propagate the word of God. láti mú ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀síwájú. Make sure you use this time Rí i dájú wípé ìwọ náà lo orú àkókò báyìí to propagate the word of God. láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run tó You tẹ̀síwájú. can reach out through phones and social media. O lè lo orú àkókò yìí láti fi fóònù rẹ máa fi ìwé àtẹ̀ká ránṣẹ́ To preach the word of God láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run and to make succor to people around you. láti mú ọ̀pọ̀lọpọ̀ tó wà ní àgbègbè rẹ láti tù wọ́n Make láti. sure you use this period wisely. Rí i dájú pé o lo àkókò yìí dáradára. I pray. O gbà á ládùúrà. We have seen the beginning of COVID-19. A ti rí ìbẹ̀rẹ̀ COVID-19 God's willing, we shall see the end nípa àṣẹ in Ọlọ́run. peace and not in pieces. A ó rí òpin rẹ̀ nínú ayọ̀ àti àlàáfíà ní orúkọ Jésù. Even though we are not together Bó tilẹ̀ jẹ́ pé a kò sí papọ̀ because of the government order, nítorí òfin very soon ìmọ̀ mo mọ̀ pé láìpẹ́ the unlimited power of God will bring us together agbára ìwà láàjọ Ọlọ́run á mú wa. and the blessings of God shall be ours. Fún Ọlọ́run á sì jẹ́ títí wa lórúkọ Jésù. Remain firm in God. Ẹ dúró kẹsì dúró ti nínú Ọlọ́run. Remain focused in God. Ẹ dúró kẹsì mójútó Ọlọ́run. Victory is ours in Jesus' name. Ìṣẹ́gun jẹ́ tiwa ní orúkọ Jésù Kristi. Remain blessed in Jesus' name. Ẹ di alábùkún fún ní orúkọ Jésù. We are going to pray. A ó lọ gbàdúrà. Lord, whatever happens, Olúwa pẹ̀lú ohun gbogbo tó lè ṣẹlẹ̀. don't allow Satan to uproot me away from you. Má ṣe jẹ́ kí Sátánì kó mú mi kúrò ní iwájú rẹ. Whatever happens, Ohunkóhun tí ó lè ṣẹlẹ̀. don't allow Satan Má ṣe gba Sátánì láàyè to take me away from you. láti mú mi kúrò ní iwájú rẹ. Grant me the grace Ọlọ́run fún mi ní oore to ọ̀fẹ́ stand firm in you. láti dúró ti rí nínú And ìgbàgbọ́ time like this. nínú àkókò báyìí. Jesus appeared to the people, to his disciples, after his resurrection, purposely to strengthen the faith of the brethren. Jésù fara hàn àwọn ìrà tí ọ̀pọ̀ ènìyàn lẹ́yìn àjíǹde rẹ̀ láti mú kí ìgbàgbọ́ àwọn ènìyàn kó By tẹ̀síwájú. hearing this message, Ò ń gbọ́ irú ọ̀rọ̀ yìí. your faith must be strengthened.
Jesus' name. Amen. The Almighty God, we thank you for an hour like this to hear your word that has sensitized us about the reason behind the resurrection of Jesus Christ, the reason behind his appearances, that he appeared to many so as to strengthen the faith of the believers. Lord, we pray in the time like this, Lord, you will strengthen our faith in the name of Jesus. Amen. Your servant has told us that another reason is for the backsliding disciples to be restored. People are being backslided as a result of the circumstances the nation finds itself. That they will pray. Lord, we pray you will restore every believer in the name of Jesus. Amen. Lord, we pray we will not lose our focus in the name of Jesus. Amen. We have been told this morning that Jesus appeared so that great commission will be given to the believer. Lord, we pray grace to go to one another, to reach out on our phone, to go out and preach and share the word of God. Lord, you will give to us in the name of Jesus. Amen. Thank you, Holy Spirit. Lord, we pray for our Father you have used to bless us this morning. That we will pray. You will refresh him the more in the name of Jesus. Amen. Your oil on him will not dry in the name of Jesus. Amen. Fresh anointing, fresh unction in the name of Jesus. Amen. Thank you, Holy Spirit. And at the end, this war will not stand against us in the name of Jesus. Amen. Glory be to your name. Hallelujah. In Jesus' powerful name we pray. Amen. We are bringing this service to a close as we sing from CAC close in book. CAC Gospel in book in number 676. 676. Àwọn ìsìn wá sí ìpamọ́ nígbà tí a máa kọ ní ìwé tìjú àpòsókè Kristi orin ọ̀rìnlélẹ́gbẹ̀ta dín mẹ́rin in 676. Òun ó pa mímọ́ nínú àgọ́ rẹ̀. Àpáta ayérayé ṣe ibi ìsájú ojú. Jẹ́ kí omi òun ẹ̀jẹ̀ tó sàn láti ìhà rẹ̀ ṣe ìwòsàn fẹ́sẹ̀ rẹ̀. Oh
after the service. Those of you that dropped your offering last week, we thank you. God will continue to bless you. And those of you that will continue to drop your offering, God will continue to bless you. Amen. Make sure you drop your offering after the service. Heavenly Father, we thank you for the beginning and the end of this service. Unto you is all glory. Unto you is adoration. Father, take glory in Jesus' name. Amen. As we are going, Spirit of the living God, go with us. Amen. Abide with us. Amen. Protect us and deliver us from all the evils of the weak. Amen. For thy name to be glorified. Amen. And for the blessing to be ours. Amen. Now may the grace of our Lord Jesus Christ rest and abide with us. Amen. Now and forevermore in Jesus' name. Amen. 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 In Jesus' name. Three powerful hallelujah. Amen.